ó máa appreciate mi tó bá jẹ́ pé gàrí ni mo ní tó bá jẹ́ pé ẹ̀pà ni mo ní tá a fi máa mú kò sẹ́nibọ̀dì tó máa mọ̀ ládùúgbò ọjọ́ tí mo lọ ra mọ́tò kò sẹ́nibọ̀dì tí ò mọ̀ mí nìbàdàn ẹni kan máa comment this is Durango Pella Durango money gbogbo sásá ẹ máa comment gbogbo akíngbilé gbogbo ẹgbẹ́dá Abuja mo play basketball fún Nàìjíríà mọ́tò méjì ni mo rà lọ́jọ́ kan nígbà tí mi ò lówó lọ́wọ́ mọ́ ní ìyá ìwà sọ pé ipe ṣé mo fẹ́ ní sulọ́kà ni mo ní mo gbà ipe mi ò fẹ́ ní sulọ́kà ipe ọmọ ọ̀dọ̀ ló sọ pé òun ṣe ní Èkó mo dẹ̀ sọ pé ipe nígbà tó ń sọ ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ polygamous home lèmi náà ti wá láti Ilé Ifẹ̀ but wọ́n jẹ́ kí ègún yìí kó bọ́ sórí wa ìgbà tí mi ò wá ní owó mọ́ tí mi ò ní anything mọ́ láti fún mọ́ wọ́n á sá kúrò mo lọ síbi iṣẹ́ ni o kí n tó dé mi ò rí wọn mọ́ Esther Ọláomi Adétókẹ́ Ọláomi Adékúnbi Ọláomi torí tí mo ṣe ń ya wèrè kiri o. ó tún ti ṣẹlẹ̀ ó ẹ̀yin èèyàn ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ ètò kọ́kọ́rọ́ alátẹni o ṣẹlẹ̀ tí mo gbé wáyé ó skin gbákanjì kan kódà ó skẹlẹ̀ mẹ́ǹjọ bẹ́ẹ̀ ni ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́tún wá gbọ́ eléyìí tá a tún gbé wá lónìí o torí ó ní agbára ẹ gbádùn ẹ gidi gan ni ẹ máa ń comment kẹ́ máa like ẹ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alate sà ẹ bá ń súnmọ́ microphone yẹn dáadáa orúkọ yín àti bí tẹ́ ẹ ti wá jàre. Adébọ́lá Ọláomi. Mr. Adébọ́lá Ọláomi láti bo. ọmọ Ilé Ifẹ̀ ni mí ọmọ ilé àmọ̀dò ni mí lókèrèwé. ibẹ̀ lẹ ti wá báyìí. ibẹ̀ ni mo ti wá sà. kí ló ṣẹlẹ̀ sà. ìyàwó mi náà ni màá pè ó sá lọ pẹ̀lú ọmọ mi mẹ́ta láti October 23 last year ló ti kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta sá lọ kì í ṣe wípé bóyá mo ná o kì í ṣe wípé bóyá mo lé o ọmọbìnrin mẹ́ta ó dẹ̀ kó wọn sá lọ bàbá mi sọ wípé kí n fi sílẹ̀ gbogbo àwọn èèyàn ló ní kí n fi sílẹ̀ wípé kí n lọ wá ẹlòmíì láti fẹ́ wípé kí n máa gbé ìgbé ayé tèmi tí n bá ti sùn báyìí àwọn ọmọ yẹn máa yọ sí mi lójú àlá pé dáàdì tí n bá ti wá jí àmọ́ tó kó sálọ ọmọ ìlọ tún lójú àlá pé dáàdì help me dáàdì help me dáàdì help me tí n bá ti wá jí ẹni tó wá sọ pé dáàdì help me mi wà ní rí mọ́ mo wá ń ṣe bí wèrè káàkiri àwọn èèyàn wa gbádùn mi mọ́ wọ́n ní mo ti fẹ́ wá ya wèrè èmi gan mọ̀ pé mo ti ya wèrè ìyá ìyá tó ń gbé lákíngbílé rented apartment ló ń gbé arúgbó ni o ní akíngbílé ní alájí òun pákó ní akíngbílé ìyàwó yìí tó kọ́ ọmọ lọ. ìyá tó bí ìyàwó mi sókàn kì í ṣe ìyàwó mi ìyàwó tèmi ò lè fi ìyà jẹ mí o ìyàwó mi ó máa appreciate mi tó bá jẹ́ pé gàrí ni mo ní tó bá jẹ́ pé ẹ̀pà ni mo ní tá a fi máa mú kò sẹ́nibọ̀dì tó máa mọ̀ ládùúgbò ọjọ́ tí mo lọ ra mọ́tò kò sẹ́nibọ̀dì tí ò mọ̀ mí nìbàdàn ẹni kan máa comment this is Durango Pella Durango money gbogbo sásá ẹ máa comment gbogbo akíngbílé gbogbo ẹgbẹ́dá Abuja mo play basketball fún Nàìjíríà mọ́tò méjì ni mo rà lọ́jọ́ kan nígbà tí mi ò lówó lọ́wọ́ mọ́ ní ìyá ìwà sọ pé ipe ṣé mo fẹ́ ní sulọ́kà ni mo ní mo gbà ipe mi ò fẹ́ ní sulọ́kà ipe ọmọ ọ̀dọ̀ ló sọ pé òun ṣe ní Èkó mo dẹ̀ sọ pé ipe nígbà tó ń sọ ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ polygamous home lèmi náà ti wá láti Ilé Ifẹ̀ but wọ́n jẹ́ kí ègún yìí kó bọ́ sórí wa ìgbà tí mi ò wá ní owó mọ́ tí mi ò ní anything mọ́ láti fún mọ́ wọ́n á sá kúrò mo lọ síbi iṣẹ́ ni o kí n tó dé mi ò rí wọn mọ́ Esther Ọláomi Adétókẹ́ Ọláomi Adékúnbi Ọláomi torí tí mo ṣe ń ya wèrè kiri o mi ò ní ìyá mọ́ láyé o ẹ ti sọ mí di ẹni tí ò ní lé mọ́ láyé ẹ ti sọ mí di wèrè ẹ wá sọ mí di ẹni tí ò ní nǹkan kan mọ́ nítorí pé mo yà sínú ìdílé yín ẹ wá sọ mí di ẹdun arinlẹ̀ ẹ wá fìyà jẹ mí láì ṣe kankan fún yín nítorí pé mo kàn wọnú ilé yín
mo náà tọ́jú ọmọ yín Mọ́níyà General Hospital ẹ rántí o Mọ́níyà General Hospital ẹ rántí o nígbà tí wọ́n ní ọmọ ẹ̀ ní low PCV tí mo lọ ta mọ́tò mi ẹ rántí o ẹ má wò mí ràn o lẹ́yìn Esther mo tún bí ọmọ méjì ó sọ pé ó máa sẹ́yìn àwọn ọmọ ìmúniláyé Ọlọ́run ọba ò ní jẹ́ ìpààyàn láyé mi Adétókẹ́ ọjọ́ tí wọ́n bí mi ni mo bí Adétókẹ́ December 2nd I was born December 2nd 1980 Adétókẹ́ was born the same date and she looks exactly like me. She absconded with my daughters. Professor Ajaf of UI, you are listening to me. Dr. Ajaf, UI, you are listening to me. báwo ló ṣe kàn wọ́n tẹ́ dárúkọ yìí. I am a product of University of Ibadan. I study library, archival and information science, Faculty of Education. I am an honest person. I dropped out without any certificate because my mother died and there was nobody to cater for me. But I still pursue my academics. Torí ọmọ mẹ́ta ni mo ṣe wá síbí o. Àrò mẹ́ta ò kì í dọbẹ̀ a ní náà. àwọn professor tẹ́ dákọ ní UI yẹn báwo ló ṣe kàn wọ́n. Àwọn ni wọ́n sanwó skul mi. Nígbà tí wọ́n rí ìyàwó mi, ipò lóyún fún mi, wọ́n làwọn dì sóhun mi, wípé I'm not a serious fellow. ok so ìyàwó yẹn náà ló wá tún kọ́mọ lọ báyìí. Bẹ́ẹ̀ ni dádì mi. ok mo rí reason tẹ̀sí láti pè wọ́n pé ní tí wọ́n sọ fún yín o ọ̀rọ̀ wọn padà já náà o nínú ayé yín o ẹ continue. Dádì mi, ọmọ mẹ́ta ni mo bí, obìnrin ni wọ́n. Mi ì fẹ́ yẹ kí àwọn ọmọ mi kó di aṣẹ́wó. Mi ì fẹ́ yẹ kí àwọn ọmọ mi kó di nomadics. Akíngbílé lágbẹ́ ilé tẹ́ ń gbé tí ẹ ti sá lọ láńlọ́ọ̀dù tówó ti nínú ilé tí grandma yẹn ń gbé láńlọ́ọ̀dù láti dá sí pé kíyàwó mi kó dákẹ́ tí ò dẹ̀ mọ̀ kankan tó transpire tá a fi bí ọmọ mẹ́ta. Wọ́n adopt ọmọ mi without my consent. Mi ò rí wọn. Mi ò sọ pé mo fẹ́ gbọ́mọ o. Nǹkan tí mo ń sọ ni pé mo kàn sáà fẹ́ máa gbóhùn àwọn ọmọ mi kí n mọ rí àwọn ọmọ mi kí ayé mi kó lè nítumọ̀ káwọn èèyàn mọ̀ rò pé bóyá mo ti ya wèrè èmi gan mọ̀ pé mo ti ya wèrè grandma yẹn gan sọ fún mi pé wèrè ọlọ́mọ ni mí bàbá Jíbádé ní sásà ẹ̀ ń gbọ́ mi o ẹ̀ ń gbọ́ mi o. kí lẹ orúkọ yín lẹ́ẹ̀kan. Adébọ́lá Ọláomi bàbá Esther Durango àbí. Durango Pella that's my nickname. Durango Pella má ṣe o. kí lẹ orúkọ ìyàwó yín gangan. Fọláṣadé lórúkọ ẹ̀ ìyá Esther ó kúrú. níbo ló wà báyìí. mi ì mọ ibi tó wà. ok mo rò pé ẹ júwe ọ̀dọ̀ ìyá rẹ̀ lẹ́ẹ̀kan. ìyá mi akínmọ̀ Alhaji òun pákó that's the landmark ibẹ̀ ló ti sá lọ ló ti abscond and she has been absconding. This is not her first time. She has been doing that from the 1, 2 to 3. This is the third time. Do you have her number? More than tó bá ti kúrò nínú ilé mi sà tó bá ti da ilé mi rú á kó gbogbo àwọn ẹrù mi á máa kó lọ sọ́dọ̀ ilé grandma yẹn. Ṣé ẹ ti wá délé grandma yẹn báyìí. ilé ìgbà tí mo tún mú lẹ́tà lọ síbẹ̀ sà wọ́n tún embarrass ẹni tí mo tún send lọ pé kó lọ fún wọn ní lẹ́tà wọ́n tún pariwo lè lé lórí pé mo ló ti wá. nílé grandma yẹn. bẹ́ẹ̀ni ní Akíngbílé ní Alhaji onípákó axis ní Akíngbílé ibẹ̀ ló ti sá lọ. Okay. pẹ̀lú ọmọ mi mẹ́ta obìnrin ni wọ́n very brilliant. ilé Alhaji onípákó yẹn náà wà tẹ́lẹ̀. ó ti wá sákò mẹ́ẹ̀ ó ti sá lọ. kì í ṣe ilé Alhaji onípákó sà bọ̀ ó ní landmark tó dé ilé wọn nísàlẹ̀. ó láfi lè júwe ilé wọn. bẹ́ẹ̀ ni sà wọ́n mọ gbogbo nǹkan tó wọ́n mọ sí ní ẹ̀rọ yẹn. Okay. gbogbo àwọn landlord tó wà bẹ́ẹ̀ àwọn woman kan náà wà bẹ́ẹ̀ tó yẹ pé dalérú ni wọ́n àwọn náà fọ́ọ̀mù company tiwọn síbẹ̀ company burúkú company dáadáa lẹ́yìn ni o company burúkú ni tiwọn wọ́n máa ń balẹ̀ onílé jẹ́ ni wọn kì í láàkì kí ọkọ àti ìyàwó kan kìsì ara wọn àtọ wọn rí dáńkù ìkànga ẹni tó bá ga ló súnmọ́ lọ ẹni tó bá ti kúrú bá ló sún mẹ́sù. ó tún padà bọ̀rọ̀ jẹ́. ìyàwó mi ní Sugbon mo fẹ́rẹ̀ Sugbon Kọ́kọ́rọ́ Alate. ọkọ mi ní Sugbon mo fẹ́rẹ̀ Sugbon Kọ́kọ́rọ́ Alate. àmójúkúrò làwọn máa ṣe fúnra wa o. Kọ́kọ́rọ́ Alate. ilé ó dàrú àwùjọ wa
ṣé ìyàwó ẹ̀ lélẹ̀ ẹ jẹ́ wò. Yes, that's my wife. That's my car. That's Aberdeen College. Yes, that's me driving. Dúró. She was pregnant. You gave her 50,000 naira when you were about to travel to Mecca, Saudi Arabia. Yes. I could remember. I know this girl. Ibo lẹ́yìn wà ń gbà tí ó pregnant gbà tí mo fún 50,000. Toro sunkún wá náà ni pé kò sí. Bó ṣe máa ń blackmail mi kiri nìyẹn nítorí pé she's not contented with what I have. Ìgbà tá a wà nínú mọ́tò yìí tí mo máa ń gbé lọ sí KFC gbé lọ káàkiri àdúgbò GQ gbogbo ẹ̀ àsopọ̀nù ni mí. Ìgbà tí mi ò wá lówó lọ́wọ́ mọ́ kí wọ́n lọ́mọ jalè kí n lọ́mọ gbébọn mo dẹ̀ sọ fún mo ní so mọ́bi tí wọ́n ti rẹ́ǹtì bọ́ kí n lọ dẹ̀ lọ́mọ jalè fún ẹ. Àwọn àlọ́ máa sọ fáwọn èèyàn ipò kan òun ò sóríire àwọn èèyàn wọn máa ẹmọ́jẹ̀ ń sọ public. Ó tún máa ń sọ fún mi ó tún máa ń kọrin kan fún mi pé say you no dey tire you ni many people dey available for èmi débọ̀. Durango money. Ìyá mọ̀ jẹ mí láyé yìí o. eré mọ̀ bẹ́ẹ̀ tó ń lé ọ̀dọ́ rẹ o. Dádì mi ṣe rí mo prefer kí n rí àwọn ọmọ mi báyìí kí n dẹ̀ kú lọ́jọ́ yẹn. Wow. Yes, I love my daughters. I invented for them length and breadth. I don't have any friend because of my family, but she's not contented with length and breadth. Sir, length could be money, breadth could be poverty. It's all right. Do you have a number? Ẹ ní nọ́mbà yìí. Gbogbo àwọn nọ́mbà gbogbo ẹ̀ ló ti wà switched off. Àtìgbà tó ti ń pè wọ́n àǹtí Yínká gbogbo àwọn tẹ́rí tó wà bí èèyàn dáadáa ni wọ́n. Mo fi Ọlọ́run ọba búra àǹtí Yínká gan ló ń bọ́ mi látìgbà tí mo ti débí. Ẹ lọ lé ni. Lọ síbo nítorí àwọn ọmọ mi ilé wo ni mo ní mi ò ní ilé mọ́ gbogbo ilé mi ló ti bàjẹ́. Àgbélé kan fún ọ̀sẹ̀ kan rí mo ní ọdún kan rí nínú kó bá láńlọ́ọ̀dù jà láńlọ́ọ̀dù jà kí n tó dé I need do you know my husband. Màá ní báwo ló ṣe ń ṣe báyìí má ṣe bẹ́ẹ̀ mọ́ I need do you know my husband used to have money. How? When we used to have money is different from when we don't have money. Submit yourself to people that are going to help you. Another thing is that she's not ready to learn anything. She's a sycophant. She depends on other people to live. She does. Daddy, let me put it out. I am not perfect. Yes, I played basketball for Nigeria. I'm an artist. Security officer ni. Mo ti ṣiṣẹ́ láyé ti rí as a casual worker. Tí mo lọ okoya 7:30. Tí n bá lágbára màá ṣe 8 hours. Tí n bá rí pé ebi pa mí tẹ́mi mi ò gbé màá ṣe 5 hours. Meanwhile, she will go and be meeting people and say, I need some money. For what reason? Why will you do that? Ẹ fi picture obìnrin yẹn kí n invite ẹ. Ẹ fi picture. Kí ló rúkọ ẹ? Fọláṣadé. Akínbọ̀dé. Olùwọ́ Ayọ̀bámi. Fọláṣadé Akínbọ̀dé Ayọ̀bámi. Ọmọ ìyá sásá. Lákíngbílé tó sá lọ. Tó bá wò wá báyìí mo fẹ́ rí ẹ wá rí mi. Oríyọmí pè ẹ́ wá rí mi. Ó ti rántí yọjú sí mi. Ọkọ ẹ̀kọ́ ni mo ní kó wá bá ṣùgbọ́n wá rí èmi lọ́la lágbára Ọlọ́run. Mọ́mí ẹ̀ náà wà bí? Mọ́mí ẹ̀ wà lẹ́kọ̀ọ́. Mọ́mí ẹ̀ she's a nonchalant woman. It's all right. Ẹ jẹ́ kó máa bọ̀ lọ́la. It's all right. Ẹ ṣeun. Ìbànújẹ́ ti wá kí lẹ fẹ́ kọ́mọ Nàìjíríà ṣùgbọ́n àrò yín fún. Mo fẹ́ kọ́ Nàìjíríà ṣalábọ̀rù mi lórí ọ̀rọ̀ ayé mi ni. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá ní mo pé ọmọ ọdún mẹ́wàá tí wọ́n fún mi ní scholarship ní school láti lè máa continue sí. Ìjọ yẹn gẹ́gẹ́ náà mo rí i pé mo sùn ní alẹ́ nígbà tó di òru mo rí i pé àwọn ìyá yẹn wọ́n pè mí ní ojú oorun síwọ ní ọmọ lágbájá mo lé mi ni. Ẹ dáhùn. Mo dáhùn pé mi ni. Wọ́n ní pé mi lóyún àwọn gbé oúnjẹ kalẹ̀ fún pé láti jẹ mo rẹ̀ jẹ oúnjẹ ní ojú oorun yẹn nígbà tí màá jí padà sí ayé mo kọ ẹ̀jẹ̀ jáde ni tí gbogbo àga yẹn gan ó bàjẹ́ ibẹ̀ ni àwọn òbí mi ti kan àdánwò yẹn láti máa gbé mi lọ tún gbé mi lọ sí. padà mo lérò pé ẹ ti rò nǹkan méjì
àbí mẹ́ta gbámú nínú fọ́nrán ilé tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí bó lẹ ṣe rí sí àbẹ́rẹ́ pé kẹnu díẹ̀ kọ́lọ̀ máa ṣàánú wa o lórí onírúurú àwọn ìdílé àti onírúurú àwọn ẹjọ́ tó ṣà ń gbé wá fún Alhaji Dr. Yomi Hamzat. Bẹ́ẹ̀ sì ni mo gbóṣùbà káre fún Alhaji fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Lágbára Ọlọ́run ọba Èdùmàrè yóò máa jẹ́ yín ṣe iléeṣẹ́ yín ò sì ní jóná láéláé òkè báyìí lẹ́ẹ̀ máa lọ lágbára Ọlọ́run ọba Èdùmàrè. Èèyàn mi ànírìjù báyìí lọ lórí ilé ìtàmú wa fún yín lónìí bó bá tún ṣe ń lọ ẹ máa gbádùn wa lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà ni Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.